kò sí ohun tó dàbí àwọ̀ láàrin mi àti Agbala Gabriel. Gbogbo bá ti máa ń rí màá yẹn mo máa ń dúpẹ́ fọ́lọ́run pé èèyàn kan tún jèrè látara mi. Ṣé rí ohun tọ́lọ́run gbé fún ní kálukú yàtọ̀. Ètò tèmi yàtọ̀ s'Agbala Gabriel ó yàtọ̀. Ètò tèmi kọjá owó di 1.3 million di 6.8. Agbala Gabriel ń ṣe tiẹ̀, Kasnaty ń ṣe tiẹ̀. Àwíkọ́nkọ́ ìròyìn àwíkọ́nkọ́ kì í fọ̀rọ̀ sábẹ́ wọn sọ ọ́ ìròyìn àwíkọ́nkọ́. Kọ́láwọlé Àtàndá Adéjòjò lórúkọ mi. Kasnaty Sugar ni mo tún sọra mi nígbà tí mo ń ronú orúkọ táwọn èèyàn tètè máa gbé sórí. Kọ́láwọlé Adéjòjò jẹ́ ẹnìkan tí ò gba nonsense, ẹni tó múṣẹ́ bí iṣẹ́ tí kì í dẹ́ ṣoníṣìnà ọkùnrin. Àsìkò táwọn kan sọ pé lulẹ̀ páìsàn dá àwọn èèyàn láàmú, ìgbà yẹn lọ́lọ́run ní kémi jáde kí ògo yẹn tún wá yàtọ̀. Mo focus lórí àwọn àgbàlagbà nítorí èmi náà fẹ́ kágbà tèmi náà dá. Ọ̀pọ̀ nínú àwọn àgbà yẹn náà wọn ò ronú nípa ìgbà àgbà wọn. Ẹlòmíì àsìkò tó yẹ kó fi ṣiṣẹ́ nígbà yẹn eré lọ̀pọ̀ ń ṣe. Ìdí nìyẹn tèmi fi ń kọ́ àwọn èèyàn pé káwa náà máa ronú pàwa náà ń bọ̀ ń pò yẹn ká fi èní ṣiṣẹ́ sódà tó bá máa di pàwa dàgbà á ní lè sínú àwọn èèyàn tán rí lójú títì tán fún lówó. Àdójúkọ wà o, ó pọ̀ o. Bọ̀ṣẹ́ ní gbogbo àdójúkọ yẹn èmi ń rí pé exam téèyàn tún máa fi sún síwájú ni. Ṣẹ́rí kí n ṣe báwọn èèyàn wá ń bá mi tí mo ní mi ò lè ràn wọ́n lọ́wọ́ ẹ̀. Mo sọ pé má gbé ṣòro wá bá mi, Ọlọ́run ni kò gbé lọ bá. So ṣẹ́rí téèyàn bá ti ń wò bẹ́ẹ̀ jẹ́ kí n lọ bá káàsó máa yanjú ọ̀rọ̀ mi yẹn. Ìpè tọ́lọ́run pè mí ò sí bẹ́ẹ̀ ńgbà tó pè mí. Èmi mọ bó ṣe pè mí, mo dẹ̀ mọ̀ pilẹ̀ tí mo fi bẹ̀rẹ̀. Mo dẹ̀ mọ̀ pé lára ohun tó sọ fún mi ni pé ìwọ kọ́ ni solution provider torí kò sí nǹkan tó lè ṣe ó lè tẹ́ gbogbo èèyàn lọ́rùn. So téèyàn bá mi gbé káàsì wá ràn wá lọ́wọ́ màá ní èmi kọ́ mò ń ràn yàn lọ́wọ́ Ọlọ́run ni. Mi ò tiẹ̀ sọ pé tọ́lọ́run bá ràn mí sí ẹ gan. Kò sí ohun tó dàbí àwọ̀ láàrin mi àti Agbala Gabriel. In fact ṣe Agbala Gabriel yẹn gan gbogbo bá ti máa ń rí màá yẹn mo máa ń dúpẹ́ fọ́lọ́run pé èèyàn kan tún jèrè látara mi. Ṣé rí ohun tọ́lọ́run gbé fún ní kálukú yàtọ̀. Ṣé mo bá Agbala Gabriel yẹn ti send message sí mi rí ṣá pé kí n wá help èèyàn ládùúgbò àwọn. Mo dẹ̀ ní that is not my calling. I don't ask people to come and meet me for help. The same Agbala Gabriel you are talking about. So nígbà tó di ọdún kan ìyá ìbejì ọmọ aráyé le lára wọn ò yá. BBC Yorùbá ṣe interview fún wọn. Àwọn èèyàn wá ń korúkọ mi síbẹ̀ pé go and meet Kasnaty, go and meet Kasnaty, go and meet Kasnaty. Ọmọ ìyá ìbejì wá pè mí. Èmi dẹ̀ sọ pé mi ní kéèyàn gbé ṣòro wá bá mi. Bọ̀ṣẹ́ rọ ọjọ́ tọmọ ìyá ìbejì ọmọ aráyé lé pè mí yẹn, ó jẹ́ ọjọ́ tèmi ń ṣe remembrance mọ́mì mi. Bí kò yẹn ṣe wọlé nìyẹn, ẹ̀mí yẹn ní gbé. Mo ní kí lẹ fẹ́, ó ní ọmọ ìyá ìbejì ni. Hello. Ẹ kú àsìkò yìí mà. Ẹ ra sà, àfojúmọ́ sà. Ilé orúkọ yìí. Adérónkẹ́ Gbóyè ni sà. Adérónkẹ́ Gbóyè. Ọmọ bíbí inú ìyá ìbejì aráyé le. Ìyá ìbejì aráyé le ṣé tó ń ṣe fíìmù? Ọmọ aráyé le bẹ́ẹ̀ ni sà. Ṣé kò sí mà? Ìyá tó bí mi wà lórí a nílò ìrànlọ́wọ́ sà. Àwọn ìrànlọ́wọ́ sọlọ́wọ́ fún mi ní nọ́mbà yín lọ́ní kí n bá yín sọ̀rọ̀ pé lè ràn mí lọ́wọ́. Ìrànlọ́wọ́ báwo mà? Wọ́n ní stroke ni sà. Àwọn ẹwọ́ lọ́wọ́ ẹsẹ̀ lẹ́sẹ̀ náà dẹ̀ ràn mí lọ́wọ́ láti tọ́jú wọn èmi nìkan lọ́mọ bíbí tí wọ́n ní tó kù báyìí. So agbára mi ò gbé wọn láti dá tọ́jú. Pàápàá lórí ọ̀rọ̀ onílédé màmá ò nílé tí màmá lè gbé. So ìgbà tí mo wá bẹ̀rẹ̀ ìrànlọ́wọ́ sí ọmọ Nàìjíríà, àwọn ìrànlọ́wọ́ tí wọ́n ṣe fún mi ò lọ́sán ló ká. Mi ì tí ì ní agbára àti gba ilé tọ́kẹ́ pé máa rí ibi gbé wọn sí. Ìtọ́nú àwọn tí ó ń kọ́mẹ̀ntì sí fídíò tàkùsì náà wá fún mi ní nọ́mbà yín wọ́n ní kí n pè yín rà. Ká ní mi ìgbé kọ́ọ̀lù obìnrin yẹn lọ́jọ́ yẹn àbí mi ò respond, mi ò ní mọ̀ p'Agbala Gabriel tí ń wo program mi gan-an tipẹ́. Ṣùgbọ́n nígbà tí wọ́n wá bá èmi tí mo ṣe ohun tọ́lọ́run lè ṣe nígbà yẹn, mo kó 480,000 fún wọn. Àwọn èèyàn dẹ̀ sì fún wọn lówó torí ohun tó sọ fún mi nípa àwọn fẹ́ gbalé. So bọ́n yẹn kúrò lọ́dọ̀ mi kò pé 1 hour àbí 2 hours ni àwọn èèyàn bá ń send message pé káṣó tún ti wà ń bàdàn ní ẹnìkan sọ̀rọ̀ bíi tiẹ̀. Mo ní ta ni? Wọ́n l'Agbala Gabriel, mo ní ta ló ń jẹ́ bẹ́ẹ̀. Mo dẹ̀ rí fídíò yẹn, mo ní nice one. In fact mi ò mọ̀ p'Agbala Gabriel gan ti send message mi gbogbo ìgbà yẹn. Mo á rí program yẹn, mo ní wow this is good. Inú mi ń dùn pé a máa ralẹ̀, a máa kọ́lé. Mo ní lè tún yàtọ̀ o. Ilé olóṣù kan, Ọlọ́run ògo ńlá leléyìí o. Mo ṣáà rí pé well this is good. Ìyá ìbejì èmi ti kówó fún wọn tèmi, wọ́n ṣáà dé ti lọ. Ó wá tó bíi 5 days. Láwuyewuye kan bá ń bẹ̀rẹ̀ p'Agbala Gabriel ó ṣe máa kọ́lé fún ìyá ìbejì. Àwọn ní tíátà kan dìde. Mo wá rí nọ́mbà yẹn, mo ní jẹ́ n tí ẹ̀ pẹ́ ni kí yẹn encourage ẹ̀. Ṣé rí bí mo dá nọ́mbà yẹn báyìí?
mo kàn wo ní WhatsApp ní pé ẹni tí pè mí rí ṣá tó sọ fún mi pé kí n wá help àwọn èèyàn ládùúgbò tí mo ní mi kì í ṣe mo lọ́lọ́run mà ṣe tí mo dá ọmọ ìyá àbèjì ọmọ aráyé lé lóhùn o àṣé lára àwọn èèyàn tó ń wò mí tó sì máa ṣe irun tèmi ń ṣe ṣùgbọ́n lọ́nà tó yàtọ̀ sí tèmi tẹ́ ẹ bá dẹ̀ wo dáadáa ètò tèmi yàtọ̀ s'Agbala Gabriel ó yàtọ̀ kò tiẹ̀ ṣe gbésẹ́gbẹ́ ara wọn ohun tèmi ń present yàtọ̀ ètò tèmi kọjá owó di 1.3 million di 6.8 content tó wà lórí program mi yàtọ̀ Agbala Gabriel ń ṣe tiẹ̀ Kasnaty ń ṣe tiẹ̀ kò dira wọn lọ́wọ́ rárá ẹ má tún gbàgbé pé wòlíì làwọn ṣé mo bẹ́ẹ̀ mẹ́ẹ̀dẹ́ ń ṣe wòlíì ọmọ ìjọ ni mí so kò sáwúyéwúyé àwọn èèyàn ló kàn sọ̀rọ̀ àwọn bínú Agbala àmọ́ bínú kíni ohun tó wà ńlẹ̀ ó tó pín. Awikonko fún ìpínlẹ̀kẹ̀ òtítọ́ àti àwíjàre ẹ tẹ̀lé wa lórí YouTube, Facebook, Instagram, Twitter àti TikTok pẹ̀lú www.awikonko.com.ng.